Aláròyé máa wí o. Ọ̀ṣun 2026 lára àwa olùdíje èmi ni mo ní àmúyẹ jùlọ Ọmọwúrarẹ̀. Ọ̀kan lára àwọn tó ń gbèrò láti du tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú All Progressives Congress fún ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó máa wáyé lọ́dún tó ń bọ̀, Sẹ́nẹ́tọ̀ Babájídé Ọmọwúrarẹ̀ ti sọ pé gbogbo nǹkan tí ènìyàn nílò láti fi ṣe gómìnà lòun ní, kò sì sí olùdíje tó ní àmúyẹ bíi tòun. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Òṣogbo láìpẹ́ yìí ni Ọmọwúrarẹ̀ sọ pé tí wọ́n bá ń sọ nípa ọmọ ẹgbẹ́ onítẹ̀síwájú tòótọ́ tó sì mọ àwọn ọ̀pákùtẹ̀lẹ̀ tí ẹgbẹ́ náà dúró lórí, òun jẹ́ ọ̀kan pàtàkì lára wọn. Ó ní ìran Afẹ́nifẹ́re ni òun ti wá, ṣe ni òun bá òṣèlú ṣíṣe nílé, ó sì yé òun púpọ̀. Ó mọ àwọn ìpèníjà tí ìpínlẹ̀ Ọ̀ṣun dojúkọ tí ẹgbẹ́ APC bá sì fún òun láǹfààní. Ó mọ̀ pé gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọn yóò ṣùgbọ́n èròǹgbà òun. Ọkùnrin ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ yìí sọ síwájú pé òun yóò yí orúkọ tí wọ́n ń pe ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ìpínlẹ̀ àwọn òṣìṣẹ́ padà sí ìpínlẹ̀ tó lè máa rí owó gọbọi lábẹ́nú láì rọ̀gbà kú lé owó tó ń ti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ wá. Ọmọwúrarẹ̀ sọ síwájú pé ipò gómìnà kì í ṣe fún àwọn aláwàdà, àwọn tí kò mọ nǹkan tí ìṣèjọba wà fún. Ó ní tí àwọn aráàlú bá ti gbé ẹni tí kò lóye ìṣàkóso sípò, kò lè sí ìtẹ̀síwájú kankan. Ó ní lára àwọn nǹkan tí òun yóò kọ́kọ́ ṣe tí òun bá ti láǹfààní láti di gómìnà ni àtúnṣe àwọn ojú pópó, nítorí ojú ọ̀nà tí kò bá dára lè lé àwọn olùdókòwò tó ń bá ń bọ̀ sí ìlú padà. Yàtọ̀ sí àwọn olùdókòwò, ó ní tí ojú ọ̀nà ò bá dára yóò nira fún àwọn àgbẹ̀ láti kó èrè oko wọn wọnú ìlú, èyí yóò sì mú kí ọ̀wọ́ngógó oúnjẹ wà. Ní ti pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ní ìlú Ọ̀ṣun, Ọmọwúrarẹ̀ ṣàlàyé pé òun yóò rí dájú pé òun parí rẹ̀ ní kíákíá. Ó ní odidi ìjọba 4 ni kò ṣàṣeyọrí rẹ̀, ṣùgbọ́n òun yóò mójútó láti rí i pé ó parí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ka tí yóò ṣaráàlú láǹfààní sì wà níbẹ̀. Ju gbogbo rẹ̀ lọ, ó ní èròǹgbà òun kì í ṣe ní tìpátìkúùkù, ibikíbi tí àwọn aṣáájú ẹgbẹ́ bá darí àwọn sí lòun lọ, ṣùgbọ́n òun mọ̀ pé tí wọ́n bá ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tí òun ní lọ́kàn, wọn yóò mọ̀ pé òun kúnjú òṣùwọ̀n ní ipò ńlá yìí. Ó ní òun ti ṣojú àwọn èèyàn ìlà oòrùn Ọ̀ṣun fún sáà 2, bẹ́ẹ̀ ni òun sì ní ọ́fíìsì gẹ́gẹ́ bí amòfin. Tí ẹgbẹ́ APC bá fa ẹlòmíràn kalẹ̀, òun yóò padà sẹ́nu iṣẹ́ òun lẹ́yẹ òsọkà. Florence Babaṣọlá ló ṣàkójọpọ̀ ròyìn fún Aláròyé online television. Akin Ìdòkà sí etí gbọ̀nyìn.